nínú ìwé ìròyìn Punch ńlá ti kà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn tá a kà níbẹ̀ wọ́n ní ó mà ti di ẹ̀ẹ̀kẹfà báyìí nínú ọdún 2024 eléyìí tí ẹ̀rọ èyí tó ń pèsè iná tá a mọ̀ sí national grid tí ó ti dẹnu kọlẹ̀ wọ́n ní eléyìí tún ṣẹlẹ̀ ní àná tí í ṣe ọjọ́ ajé wọ́n ní nǹkan bíi aago méjì ìyẹn ní òru àná wọ́n ní gbogbo mẹ́gáwáàtì eléyìí tí ẹ̀rọ náà tó wà lórí ẹ̀ láti bíi aago méjì náà ló jẹ́ bíi ẹgbẹ̀rún kan ààbọ̀ ó lé díẹ̀ ìyẹn 2583.77 megawatts wọ́n ní ṣùgbọ́n nígbà tó máa di bíi wákàtí kan ìyẹn bíi aago mẹ́ta òru ní àná wọ́n ní gbogbo megawatts eléyìí tó wà lórí ẹ̀ bóyá lójú bíi mẹ́rìnlélọ́gọ́ta ìyẹn 64 lọ o gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tó ń tẹ̀ wá lọ́wọ́ wọ́n ní ilé iṣẹ́ eléyìí tí wọ́n ń ṣe kò kárí bí wọ́n ṣe ń píná sí gbogbo tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn èyí tá a mọ̀ sí Transmission Company of Nigeria ni wọ́n wá sọ wípé yàtọ̀ sí àwọn tí wọ́n ń ba ohun ní ìjọba jẹ́ wọ́n ní ohun tó túbọ̀ máa ń fà á tí national grid tawí tó fi máa ń dẹnu kọlẹ̀ ní gbogbo ìgbà pàápàá eléyìí tó ṣẹlẹ̀ lọ́jọ́ Monday wọ́n ní iná kan eléyìí tó ṣàdédé ṣẹ́yọ tó sì ba ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan jẹ́ ní agbègbè bẹ̀ òun ni ó fà á o wọ́n wá ń tẹ̀síwájú nínú ìròyìn ọ̀hún wọ́n ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí gbogbo ohun tí orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi ń ṣe iná ẹ̀lẹ́tíríkì eléyìí tá a mọ̀ sí megawatt wọ́n ní kò ju ẹgbẹ̀rún mẹ́rin ìyẹn 4,000 megawatts lọ tó sì jẹ́ òun ní gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń lọ bíi mílíọ̀nù lọ́nà igba 200 million tí wọ́n ń lò tí wọ́n ń pín mọ́ra wọn lọ́wọ́ jájájá ìwé ìròyìn Punch ló kọ ìròyìn náà láàárọ̀ yìí o ẹ̀mú kẹ̀ka kúlẹ̀kúlẹ̀ ń bẹ̀. ìròyìn ọwọ́ mi láti inú ìwé ìròyìn Tribune ni mo ti kọ́kọ́ mú o níbi tí a ti rí aláṣẹ Bọ́lá Ahmed Tinubu tí í ṣe aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà ti sọ̀rọ̀ jáde pé ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ lọ fọkàn balẹ̀ torí pé orílẹ̀-èdè Nàìjíríà ní máa sanwó ìdásílẹ̀ kankan mọ́ bó ti wù ó mọ́ fún yíyànda àwọn akẹ́kọ̀ọ́bìnrin Chibok ìyẹn Chibok girls tí wọ́n jí gbé láti bí ọdún mẹ́wàá sẹ́yìn ìkéde yìí ló wáyé lójú ẹ̀rọ ayélujára tó ń gbéròyìn jáde fún aláṣẹ Tinubu ìyẹn President Bola Ahmed Tinubu Media Center at PBAT Media Center lọ́jọ́ ajé ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹrin ìyẹn àná òde yìí tẹ̀ bá rántí tẹ̀ bá gbàgbé jẹ́ kí n rán yín létí o pé bí ọdún mẹ́wàá sẹ́yìn ni wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́bìnrin tí wọ́n tún ọ̀rìnlénígba-ó-dín-mẹ́rin gbé nílé ẹ̀kọ́ Chibok lálẹ́ lápá àríwá ìlà oòrùn orílẹ̀-èdè yìí ìwà ìjínigbé àwọn karambani ẹṣin òkọ́kú Boko Haram mì gbogbo orílẹ̀-èdè àgbáyé títì lásìkò náà tó jẹ́ pé láti London sí Washington làwọn olùfẹ̀hónúhàn ti ń gbé káàdì kan káàkiri tí wọ́n ń pariwo ẹ dá àwọn ọmọbìnrin wa sílẹ̀ o bring back our girls gbogbo àwọn ẹbí àwọn ọmọbìnrin akẹ́kọ̀ọ́ yìí lọ́kàn wọn pòrúurú ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ̀yìn wọn ò mà rí púpọ̀ nínú àwọn ọmọ náà gbà padà lásìkò náà lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́bìnrin Chibok orílẹ̀-èdè Nàìjíríà ní máa sanwó ìdásílẹ̀ kọ̀ọ̀kan mọ́ Tinubu ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Tribune. nínú ìwé ìròyìn Punch ìjọba àpapọ̀ ni wọ́n ń sọ̀rọ̀ níbí o wọ́n ní a ti tó ẹgbẹ̀rún kan àwọn tí wọ́n jí gbé lásìkò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu yìí èyí tí a ti gbà padà tá a dóòlà ẹ̀mí wọn láì san kọ́bọ̀ ìjọba àpapọ̀ ló sọ bẹ́ẹ̀ wọ́n ní ẹni tí í ṣe olùdámọ̀ràn ìyẹn lórí ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà fún ààrẹ ìyẹn Nuru Ribadu lánàá tí í ṣe ọjọ́ ajé ló ti sọ wípé ìṣàkóso Bọ́lá Ahmed Tinubu lórílẹ̀‐èdè Nàìjíríà bàbá ní kàkà lé ní èjì ẹ̀ta ẹ̀rin á ti tó àwọn èèyàn tí wọ́n jẹ́ ẹgbẹ̀rún kan ìyẹn 1000 àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n jí gbé eléyìí tí àwọn sì ti dóòlà ẹ̀mí wọn tí àwọn gbà padà láì san kọ́bọ̀ wọ́n ní Ribadu ló sọ ọ̀rọ̀ yìí lásìkò tó ń gbàlejò àwọn ọmọ ilé ẹ̀kọ́ tí wọ́n jẹ́ 22 láti ilé ẹ̀kọ́ ti yunifásitì ìjọba àpapọ̀ tó wà ní Gùzò ìyẹn ní ìpínlẹ̀ Zamfara eléyìí tí àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n dóòlà ẹ̀mí wọn padà lọ́wọ́ àwọn tí wọ́n jí wọn gbé lọ́jọ́ Sunday gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ wọ́n ní ọjọ́ 22 oṣù kẹsàn-án ọdún 2023 òun ni àwọn agbébọn kan ni wọ́n ya bo ilé ẹ̀kọ́ náà tí wọ́n sì jẹ́ àwọn ọmọ ilé ẹ̀kọ́ eléyìí tó tó 30 àti àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ náà tí wọ́n jí wọn gbé wọ́n ní wàrà ṣèṣà ní ẹni tí í ṣe igbákejì gómìnà ní ìpínlẹ̀ Zamfara ìyẹn Mani Mumuni ló ti pa láṣẹ fún àwọn ẹ̀ṣọ́ elétò ààbò wípé kí àyà wọn kó yá tètè bẹ́ sílẹ̀ kó sì bẹ́ síṣẹ́ kí wọ́n rí wípé wọ́n rí àwọn ọmọ náà gbà
padà ní ìpẹ̀kun àwọn pẹyẹpẹyẹ eléyìí tí wọ́n jí wọn kó. wọ́n ní ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n rí àwọn ọmọ ọ̀hún gbà padà tí wọ́n sì kó wọn lọ sí iwájú ẹni tí ń ṣe olùdámọ̀ràn fún ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn Nuhu Ribadu ibẹ̀ ni ló ti ń sọ ọ́ wípé bá a bá ní káka àwọn eléyìí mọ́ ó ti lé ní ẹgbẹ̀rún kan 1000 àwọn èèyàn tí wọ́n jí gbé báyìí èyí tá a ti gbà padà láìsan kọ́bọ̀. ìwé ìròyìn Punch ló ṣàlàyé ẹ̀ láàárọ̀ yìí. omi la ní òkú iṣẹ́ báyìí ló ń ṣe kí ni ló mórí iṣẹ́ yá ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà lábẹ́ ìṣèjọba aláṣẹ Bọ́lá Tinubu ti kéde gbogbo ọjọ́ keje nínú oṣù kẹrin ọdún gẹ́gẹ́ bí àyájọ́ ọjọ́ tí wọ́n máa sàmì àwọn ọlọ́pàá láti máa fi ṣe ayẹyẹ ọjọ́ wọn o. èyí ló jáde látẹnu igbákejì aláṣẹ orílẹ̀-èdè nàìjíríà ìyẹn Kashim Shettima lálẹ́ àná ọjọ́ ajé nílùú àbújá lásìkò tó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ ìdánilọ́lá àti ìmọrírì àwọn ọlọ́pàá èyí tí wọ́n gbé kalẹ̀. Shettima ṣàlàyé pé pẹ̀lú gbogbo ìpèníjà ìṣètò ààbò orílẹ̀-èdè nàìjíríà ń kojú ìfarajìn àìsinmi àwọn ọlọ́pàá ò jẹ́ kí ètò ààbò ó dẹ̀gbẹ́wọ̀ gbẹ́jú bó ṣe yẹ lọ o. ó wà ní ìṣèjọba aláṣẹ Tinubu ti ṣetán o láti tún mú ètò ìkọ́ṣẹ́mọṣẹ́ lọ́nà ìgbàlódé wọ iléeṣẹ́ ọlọ́pàá nípa kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ tí wọ́n ní láti mọ̀, kíkọ́ wọn láwọn ọgbọ́n tó máa mú kí ètò ààbò rìnlẹ̀ sí i. bẹ́ẹ̀ sì ni àwọn irinṣẹ́ ìgbàlódé lóníranran tí yóò mú kí iṣẹ́ àwọn ọlọ́pàá orílẹ̀-èdè yóò yọ níjọba àpapọ̀ ṣèlérí fún wọn láti pèsè fún wọn. ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ti kéde gbogbo ọjọ́ keje nínú oṣù kẹrin o gẹ́gẹ́ bí àyájọ́ ọjọ́ àwọn ọlọ́pàá. ìwé ìròyìn Tribune ló kọ eléyìí láàárọ̀ yìí. ẹ kú àmójúbà nílùú Abẹ́òkúta, ẹ kú àmójúbà lágbègbè Ìjẹ̀bú, ẹ kú àmójúbà ní agbègbè Ìlaró. ìwé ìròyìn Tribune ló kí gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ wípé ẹni tí í ṣe ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà Inspector General of Police ìyẹn Ẹgbẹ́tókun la gbọ́ wípé yóò rin ìrìn àjò àbẹ̀wò ọlọ́jọ́ mẹ́ta wá sí ìpínlẹ̀ Ògùn. gẹ́gẹ́ bí a ṣe ka ìròyìn náà wọ́n ní ọ̀gá àgbà ọlọ́pàá yányán lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun ló máa wá sí ìpínlẹ̀ Ògùn ìyẹn láti ọjọ́ 16 oṣù tá a wà yìí títí di ọjọ́ 22 ìyẹn April 16 sí April 18 2024. wọ́n ní gbàrà tí ọ̀gá àgbà ọlọ́pàá náà bó bá ti ń wọ ìpínlẹ̀ Ògùn wọ́n ní ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ògùn ìyẹn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ni yóò kọ́kọ́ lọ rè kí ní ọ́fíìsì rẹ̀. ṣe mọ̀ wípé àjòjì èyí tó bá wọ̀lú tí ò kí baálẹ̀ kú òde bó bá gbójú ilé wọlé ẹ̀yìnkùlé ni ó gbà jáde o. wọ́n ní bákan náà ni ọ̀gá àgbà ọlọ́pàá bó bá ti ń kúrò lọ́dọ̀ gómìnà ni yóò máa lọ sí ọ̀dọ̀ Aláké ilẹ̀ Ẹ̀gbá ìyẹn ọba Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ Kèrèwú Jígí Alábàjá Ṣègì. wọ́n tún wá ń tẹ̀síwájú nínú ìròyìn náà wọ́n ní bákan náà lẹ́yìn tó bá ti kúrò lọ́dọ̀ kábíyèsí ni yóò wá gba olú iléeṣẹ́ ọlọ́pàá èyí tó wà ní Eléwéran lọ lọ́jọ́ kan náà láti lọ ṣe àwọn ìpàdé kan níbẹ̀. ọ̀gá àgbà ọlọ́pàá náà ni yóò tún máa bá wọn ṣíṣọ lójú àwọn ẹ̀ka kan èyí tí wọ́n ṣẹ̀ sí ìyẹn ní olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Eléwéran. wọ́n nígbà tó bá di ọjọ́ kejì ẹni tí í ṣe ọ̀gá àgbà ọlọ́pàá náà ni yóò wá lọ sí ìlú Ṣàgámù láti lọ rè bu ọlá fún ẹni tí í ṣe àkárí Ìgbòrẹ́mọ ìyẹn ọba Babátúndé Àjàyí. bákan náà ni yóò tún yà sọ́dọ̀ Àwùjalẹ̀ ti Ìjẹ̀bú ọba Káyọ̀dé Adétọ̀nà. wọ́n ní bákan náà ni ọ̀gá àgbà ọlọ́pàá yóò tún lọ sí Ìlaró láti lọ rè kí ẹni tí í ṣe olú ti Ìlaró ìyẹn ní ọjọ́ kan náà ọba Kẹ́hìndé Olúgbẹ̀nlé. wọ́n tún ní o ọ̀gá àgbà ọlọ́pàá yóò tún máa bá wọn ṣíṣọ lójú ibì kan eléyìí tí wọ́n ó ti máa ṣe oríṣiríṣi ayẹyẹ ní Òkè Ìléwó tí wọ́n pè ní Olúkáyọ̀dé Ẹgbẹ́tókun Multipurpose Hall and Event Center lókè Ìléwó Abẹ́òkúta. ẹ kú àlejò lákẹ́ ẹ kú àlejò lóko òun ní orin tí wọ́n máa kọ fún ọ̀gá àgbà ọlọ́pàá. ìwé ìròyìn Tribune òun ló mú wá láàárọ̀ yìí. omi lọ ní o gẹ́gẹ́ bí o ti mọ̀ pé àṣesílẹ̀ báyìí òun làbọ̀ á bá ohun tí o bá ṣe báyìí la máa ròyìn lọ́la nǹkan tó bá dẹ̀ ṣe lónìí òun ló máa fi gbé ẹga tó bá dọ̀là yìí ló fà á tí gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún lánàá ọjọ́ ajé fi búra fún Kẹ́hìndé Ọ̀nàsọ̀yà gẹ́gẹ́ bí olórí àwọn òṣìṣẹ́ nípínlẹ̀ Ògùn. gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé Kẹ́hìndé Ọ̀nàsọ̀yà ó ti sin ìjọba láwọn ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó sì ti ṣe déédéé ó ti ṣiṣẹ́ dáadáa nípínlẹ̀ Ògùn. èyí ló fà á
tí gómìnà ìpínlẹ̀ Ògùn lọ́nà ọjọ́ ajé fi búra fún un gẹ́gẹ́ bí olórí àwọn òṣìṣẹ́ nípínlẹ̀ Ògùn torí pé wọ́n ní òun ni ó jẹ́ ẹni ogún tó máa jẹ́ olórí àwọn òṣìṣẹ́ nípínlẹ̀ Ògùn. Èyí ló wáyé níbi ayẹyẹ tó wáyé ní ọ́fíìsì gómìnà ní Òkèmọ́sàn lábẹ́òkúta. Gómìnà Dàpọ̀ Abíọ́dún wá ṣèlérí pé ìjọba òun máa tẹ̀síwájú láti máa mú gbogbo ìlérí tí òun ṣe fáwọn òṣìṣẹ́ ṣe o nípa pípèsè àwọn irinṣẹ́ àtàwọn ohun tí wọ́n nílò nídìí iṣẹ́ kó wa wọn. Ó wá tẹ̀ǹpẹ̀lẹ̀ mọ̀ pé ọ̀nà sọ̀yà túmọ̀ sí pé fún iṣẹ́ tó tóbi. Gómìnà tún ṣàlàyé pé ìṣèjọba òun máa tẹ̀síwájú o láti mú ìdàgbàsókè tó lọ́rìn bá àwọn ènìyàn torí pé àwọn òṣìṣẹ́ ìjọba ni wọ́n jẹ́ alátìlẹyìn ìjọba. Bí bẹ́ẹ̀ kọ́ kò sóhun tí ìjọba lè ṣe láìsí àtìlẹyìn àwọn òṣìṣẹ́. Kò sóṣìṣẹ́ kò sí ìjọba, kò sóṣìṣẹ́ kò sí gómìnà. Gómìnà Abíọ́dún ti búra fún Kẹ́hìndé Ọ̀nàsànyà gẹ́gẹ́ bí olórí àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Ògùn. Ojú òpó ìròyìn pen pushing ló kọ eléyìí láàárọ̀ yìí. Òun ni olórí àwọn òṣìṣẹ́ tó jẹ́ ogún nípínlẹ̀ Ògùn àbí ogún. Nínú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí, ibẹ̀ ni àwọn ẹgbẹ́ kan láti àríwá orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ń sọ wípé ohun tó bá wà lọ́kàn tiyín ni kẹ́ ẹ wí, ẹ má kó gbogbo wa papọ̀ torí ẹnìkan kì í jẹ́ àwádé. Gẹ́gẹ́ bí ìròyìn tá a kà, wọ́n ní àwọn ẹgbẹ́ náà ni wọ́n ń sọ wípé ọ̀rọ̀ kan èyí tí ìgbìmọ̀ ẹgbẹ́ àwọn àgbà láti àríwá orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sọ sí Tinubu lórí ètò ààbò kò sí tó kan àwa ń bẹ̀ ohun tó wà lọ́kàn wọn òun ni wọ́n sọ, kì í ṣe gbogbo wa ni wọ́n sọ̀rọ̀. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe kọ láàárọ̀ yìí, wọ́n ní ẹgbẹ́ kan èyí tí wọ́n pè ní Àríwá Progressive Forum, àwọn ni wọ́n ti sọ wípé ọ̀rọ̀ kan èyí tí ìgbìmọ̀ àwọn àgbà láti àríwá orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Northern Elders Forum tí wọ́n sọ lòdì sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu nípa bó ṣe ń fi ọwọ́ yọ̀bọ́kẹ́ mú ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá ní agbègbè àríwá. Wọ́n ní ọ̀rọ̀ náà ohun tó wà lọ́kàn àwọn ẹgbẹ́ àwọn àgbà ọ̀hún ni wọ́n sọ o, kì í ṣe ohun tó wà lọ́kàn gbogbo èèyàn ní àríwá orílẹ̀-èdè Nàìjíríà. Tẹ́ ò bá gbàgbé, wọ́n ní ẹgbẹ́ ìgbìmọ̀ àwọn àgbà náà nínú ìfọ̀rọ̀wọ́rọ̀ kan eléyìí tí wọ́n ṣe ni wọ́n ti bu ẹnu àtẹ́ lu ìṣèjọba èyí tí Bọ́lá Ahmed Tinubu tó ń darí ẹ̀, tí wọ́n sì tún sọ wípé àwọn dá ara àwọn lẹ́bi púpọ̀ jù lórí wípé àwọn ṣe àtìlẹ́yìn yìí fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ìbò èyí tá a dì lọ́dún 2023. Nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n fi síta fún àwọn oníròyìn, ibẹ̀ ni ẹni tí ń ṣe akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ ọ̀hún yẹn Magaji Abbas Dambata ní ọjọ́ ajé ló ti ń sọ wípé ó dùn àwọn púpọ̀ wípé àwọn dìbò fún Tinubu. Gẹ́gẹ́ bí ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́, wọ́n ní eléyìí ni àwọn ẹgbẹ́ eléyìí tá a pè ní Àríwá Progressive Forum ni wọ́n gbọ́ o, ni wọ́n bá tutọ́ sókè ni wọ́n fojú gbà á wípé ṣe rí ọ̀rọ̀ èyí tí àwọn ìgbìmọ̀ àgbà náà tí wọ́n sọ ohun tó wà lọ́kàn tiwọn òun ni wọ́n sọ o, kì í ṣe ohun tó wà lọ́kàn gbogbo èèyàn láti àríwá orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní ìdìbò tá a dì ní gbogbo tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló wọlé. Àwọn àgbààgbà náà ohun tí wọ́n sọ ó jẹ́ ohun tó kù díẹ̀ káàtó nípa wípé àwọn dára àwọn lẹ́bi nípa ṣíṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹ lọ ka yòókù ròyìn náà, ó pọ̀ bí iyẹ̀pẹ̀ nínú ìwé ìròyìn Punch. Ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tètè bọ́ síbi kẹ́ ẹ wá gbọ́ àwọn torí ọjà yín jà ọjà yín bẹ̀rẹ̀ kẹ́kẹ́ lẹ́ńkẹ́lẹ́ mi. Gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai ti fọ̀rọ̀ léde pé ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà owó ìrànwọ́ orí epo ti padà ẹ̀ẹ̀kan mọ́ ni torí pé ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ ni. El-Rufai sọ̀rọ̀ yìí ní Maiduguri tí í ṣe olú ìpínlẹ̀ Borno lọ́nà ọjọ́ ajé. El-Rufai ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ìsanwó ìrànwọ́ orí epo èyí tó tiẹ̀ tún wá pọ̀ yàmùrà lásìkò yìí ju tẹ́lẹ̀ lọ. Ó kàn jẹ́ pé a ò rí ipa àtìlẹ́yìn owó ìrànwọ́ orí epo yìí torí pé iwájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí kí ọ̀rọ̀ má tún lọ di nǹkan míì mọ́ aláṣẹ Tinubu lọ́wọ́ o. Ọ̀rọ̀ yìí wá ti do iṣó inú ẹ̀kú, ó di àmúmọ́ra báyìí o torí pé aláṣẹ Tinubu lọ́jọ́ tí wọ́n búra fún ló ti sọ pé òun ti yọ owó ìrànwọ́ orí epo, ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ náà owó tabua ló ṣì ń san lábẹ́lẹ̀ gẹ́gẹ́ bí owó ìrànwọ́ orí epo
mọ́ o. bẹ́ẹ̀ ni El-Rufai ní gbogbo ẹ̀ pátá lòún fara mọ́ o. bẹ́ẹ̀ sì ni kí ìjọba àpapọ̀ ó ṣe àwọn àtúnṣe tó tọ́ àtèyí tó yẹ lásìkò. ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń torí ọjà yín jà, ọjà yín bẹ̀rẹ̀ pé ta ló ń jà lẹ́yìnkùlé òun. ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ìsan owó tabua gẹ́gẹ́ bí owó ìrànwọ́ orí epo, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ò mọ̀. El-Rufai ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Daily Trust. ọ̀rọ̀ El-Rufai kò tí ì tán, ó sì kù lápá ọ̀dọ̀ tèmi ń bẹ, ṣùgbọ́n tá a bá lọ sókè lọ́hùn tá a bá padà a máa tẹ̀síwájú ẹ̀ ń lé oje ẹ̀kú ìkàlẹ̀. ẹ̀ẹ̀kan ká tó lọ sókè El-Rufai náà ló ń sọ̀rọ̀ níbi oníṣẹ́ rí gómìnà Zulum, òun ni gómìnà tó ń ṣe dáadáa jù lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ̀ bá àyọ tẹ̀gàn kúrò kẹ́ ẹ̀ tún fi tẹ̀gàn kún. gómìnà rí tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna ìyẹn Malam Nasir El-Rufai ló ti ṣàpèjúwe gómìnà Babagana Zulum ti ìpínlẹ̀ Borno gẹ́gẹ́ bí gómìnà èyí tó wẹ̀ tó yán kànkàn jùlọ láàrin gbogbo àwọn gómìnà yòókù lórílẹ̀‐èdè Nàìjíríà. wọ́n ní El-Rufai ló sọ ọ̀rọ̀ yìí níbi ìdánilẹ́kọ̀ọ́ kan eléyìí tí wọ́n ṣe fún àwọn àgbà òṣìṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Borno lánàá ti ṣe ọjọ́ Monday. gẹ́gẹ́ bí ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́, El-Rufai ló ṣe àpèjúwe ìṣòro èyí tó ń da orílẹ̀-èdè Nàìjíríà láàmú gẹ́gẹ́ bí ìṣòro àìsí àwọn aṣíwájú eléyìí tó dáa. ó ní ṣùgbọ́n bí àwọn aṣíwájú ò ṣe dáa tó, àwọn díẹ̀ nínú wọn sì dáa. ó ní nínú àwọn díẹ̀ èyí tó dáa náà òun ni Babagana Zulum ti ìpínlẹ̀ Borno. ó nítorí wípé ọgbọ́n àti ìmọ̀ eléyìí tó ń lò tó fi ń ṣe ìṣèjọba ní ìpínlẹ̀ Borno ó tayọ ti àwọn gómìnà tó kù. bá a bá ní ká sòótọ́ ọ̀rọ̀ ó wá tẹ̀síwájú, ó ní lójú tèmi El-Rufai pẹ̀lú ojú ìwòye tèmi àti àwọn ìrírí èyí tí mo ti ní nínú ọ̀rọ̀ òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà, bẹ́ẹ̀ bá bí mi Zulum òun ló yẹ kó gbé igbá orókè láàrin gbogbo àwọn gómìnà tó kù gẹ́gẹ́ bí gómìnà eléyìí tó ń ṣe dáadáa jù. ó ní bí òun tiẹ̀ ṣe wọ ìpínlẹ̀ Borno ìyẹn ní àná ó jọ òun lójú púpọ̀ bí òun ṣe rí gbogbo nǹkan tó wà létòlétò, bó tilẹ̀ jẹ́ wípé àwọn ikọ̀ Boko Haram wọ́n ń ṣe oríṣiríṣi ìdààmú ní agbègbè náà. ó ní ṣùgbọ́n Babagana Zulum ó ń ṣe takuntakun eléyìí tó pọ̀ púpọ̀ ní agbègbè ọ̀hún. ẹ̀ bá àyọ tẹ̀gàn kúrò kẹ́ ẹ̀ tún fi tẹ̀gàn kún. Zulum òun ni gómìnà èyí tó ń ṣe dáadáa jùlọ láàrin gbogbo àwọn gómìnà yòókù lórílẹ̀‐èdè Nàìjíríà. El-Rufai ló sọ ẹ̀múwé ìròyìn Daily Trust. àjọ tó ń rí sí gbígbógun ti lílò àti gbígbé ògùn olóró lórílẹ̀‐èdè Nàìjíríà NDLEA ti ṣàfihàn ẹ̀ pé sáré ilẹ̀ tó tó 1,000 ó lé díẹ̀ tí wọ́n gbin igbó tábà sí làwọn ti bàjẹ́ o, táwọn sì ti náwó gún àwọn ènìyàn tó tó 51 ó dín díẹ̀. alága àjọ NDLEA yìí ọ̀gágun Buba Marwa ṣàfihàn ẹ̀ lọ́jọ́ Ajé lásìkò tí wọ́n ṣí ilé-iṣẹ́ tí ìjọba orílẹ̀-èdè Britain kọ́ fún wọn nílùú Èkó, tí wọ́n sì tún kó àwọn irinṣẹ́ fún àjọ NDLEA yìí. Marwa ṣàlàyé pé àwọn ti náwó gán ènìyàn tó tó 9,923 táwọn sì ti gba àwọn oògùn olóró tó tó 7,000 àti 500 ó lé kan. ibẹ̀ ló ti sọ pé orílẹ̀-èdè Nàìjíríà ò ní gba ìgbàkúgbà rárá lọ́wọ́ àwọn ọ̀daràn tí wọ́n fogun olóró ṣòwò, torí pé àjọ NDLEA ti padà o, wọ́n ti táwo ṣe, wọ́n ti tún wọn yí padà sí ti ìlànà ilẹ̀ òkèrè. àwọn ti kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ fún ìdí èyí ológìnní àwọn ti tàjòdè o, kí gbogbo èkúté ilé ó lọ farapamọ́, kí gbogbo àwọn tó ń gbé ògùn olóró tàbí máa lò ó tàbí tí wọ́n ń tà á kí wọ́n tètè ti wà ìbàjẹ́ wọn bọ̀lẹ̀, torí pé omi àjọ NDLEA ò ní gbẹ̀yìn àwọn oníwà ìbàjẹ́ kó tún gba ṣọṣọ inú ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. àjọ NDLEA ti bá sáré ilẹ̀ tó tó 1,000 ó lé díẹ̀ tí wọ́n gbin tábà àtàwọn igbó sí, bẹ́ẹ̀ ni wọ́n ti náwó gún àwọn afurasí tó tó 51 ó dín díẹ̀ láàrin ọdún 3. ojú òpó ìròyìn Platform Times ló kọ láàárọ̀ yìí. lọ́wọ́ mi yìí ló ń wá látojú òpó ìròyìn Platform Times níbi tá a ti rí ikọ̀ àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojú ṣòfin èyí tá a dìbò yàn láti ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn South West tí wọ́n jẹ́ ilẹ̀ Yorùbá
ni wọ́n ti ń sọ wípé àwọn bu ẹnu àtẹ́ lu àwọn ikọ̀ Yorùbá Nation eléyìí tí wọ́n mú ní ìlú Ìbàdàn. Bákan náà ni wọ́n ń pè wípé ẹjẹ́ àpèrà wa papọ̀ kájọ gbìmọ̀ pọ̀ ká sì forí ìkòkò ṣọ̀ọ́dún. Ní ojú òpó ìròyìn Platform Times ibẹ̀ ni mo ti rí wọ́n ní nínú àtẹ̀jáde kan tí ẹni tí í ṣe alága àti ẹni tí í ṣe akọ̀wé nínú ìgbìmọ̀ náà tí wọ́n buwọ́ lù, ìyẹn James Faleke, Taofik Ajílẹ̀ṣòro àti Adéwùnmí Ọ̀nànúgà, tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n buwọ́lù lórúkọ àwọn aṣòfin tó kù, ibẹ̀ ni wọ́n ti ń sọ wípé àwọn tí wọ́n ń jìjàgbara fún Yorùbá Nation náà ìwà burúkú eléyìí tí ò bá òfin mu òun ni wọ́n hù kó tó di wípé ọwọ́ lọ bà wọ́n nílùú Ìbàdàn. Bẹ́ẹ̀ ò bá gbàgbé àwọn kan tí wọ́n da ọ̀rá bojú tí ó sì jẹ́ wípé aṣọ ológun lẹ̀ wa ni wọ́n wọ̀ tí wọ́n kó oríṣiríṣi ohun ìjà dání, ńlá gbọ́ wípé wọ́n ṣàdédé wọ ilé ìjọba eléyìí tó wà ìyẹn iléeṣẹ́ ìjọba tó wà nílùú Ìbàdàn tí wọ́n fẹ́ wọ iléeṣẹ́ gómìnà àti ilégbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n bá lè kó oríṣiríṣi nǹkan tàbí kí wọ́n bá lè bẹ̀rẹ̀ sí ní ṣe àkóso ibẹ̀. Wọ́n ní àwọn aṣòfin náà ni wọ́n wá bu ẹnu àtẹ́lu ìwà ọ̀hún wípé ìwà ọ̀daràn gbáà tí ò sì bá òfin mu lórílẹ̀‐èdè Nàìjíríà ni. Wọ́n ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àfi kí gbogbo wa kájọ pera wa pọ̀ kájókòó yí tábìlì pò kájíjọ sọ ọ̀rọ̀ náà kó jọ yíra wa. Lójú òpó ìròyìn Platform Times ni mo ti rí láàárọ̀ yìí. ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ lánàá ọjọ́ Ajé ti fojú àwọn mọ́kànlélógún kan tí wọ́n jẹ́ afurasí tí wọ́n ń jìjàgbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá hàn, léyìí tí obìnrin kan àti àwọn arúgbó méjì kan wà lára wọn. Àwọn afurasí yìí ni wọ́n náwó gan ní tìpátìkúkú lásìkò tí wọ́n yabo iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ àbámẹ́ta tó kọjá. Ọwọ́ àgbáríjọpọ̀ ẹ̀ṣọ́ àwọn aláàbò ìpínlẹ̀ Ọ̀yọ́ bà wọ́n lásìkò tí wọ́n ń ṣe bó ṣe wù wọ́n, tí wọ́n tún ń ta àsíá orílẹ̀-èdè Yorùbá tí wọ́n ń jù síwá tí wọ́n ń jù sẹ́yìn. CP Adébọ́lá Hamzat tí ó jẹ́ ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣàlàyé pé ọwọ́ àwọn tẹ àwọn afurasí mọ́kànlélógún yìí. Ó wá kìlọ̀ fáwọn mìíràn tí wọ́n bá ní irú èròǹgbà báyìí láti jáwọ́ tàbí kí wọ́n digbádàgbọ́ wọn kúrò nípínlẹ̀ Ọ̀yọ́. Ó ní ìwà tí wọ́n hù yìí jẹ́ ìwà ẹ̀tàn, ìwà ìbàjẹ́, ṣùgbọ́n ìwádìí alágbára ti bẹ̀rẹ̀ kí wọ́n ṣàlàyé ohun tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi gàrú ọwọ́ o. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fojú àwọn afurasí mọ́kànlélógún kan tí wọ́n jìjàgbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá hàn dé. Ojú òpó ìròyìn Platform Times ló kọ ìròyìn yìí láàárọ̀ yìí. Glamour lady, Ọlọ́run má kọ̀dí àìmọ́ ṣe sí wa ní o. Ẹni wọ́n ń sọ nígbà míì a máa padà wá dẹni wọ́n ń lé sàn. Ọkùnrin kan nìyí tó wà nínú ìpòrúurú ọkàn ló ti sọ̀rọ̀ tó ké gbàjarè wípé àwọn ọlọ́pàá wọn ò ṣe nǹkan kan látìgbà tí àwọn ajínigbé tí wọ́n ti jí ìyàwó mi gbé tá a sì ti san owó eléyìí tó tó mílíọ̀nù 5 million naira. Àwọn ọlọ́pàá wọn ò bá wa ṣe nǹkan kan sí ẹgbà wá ẹ̀rà wá kalẹ̀. Lójú òpó ìròyìn Platform Times ló wà. Wọ́n ní ọ̀gbẹ́ni kan tórúkọ ẹ̀ ń jẹ́ Matthew Ọládòkun tí í ṣe ọkọ obìnrin kan tó jẹ́ oníṣòwò ìyẹn Risikat Ọládòkun. Òun ni ó ti ké gbàjarè wípé àwọn ọlọ́pàá wọn kùnà láti dóòlà ẹ̀mí ìyàwó òun nígbèkùn àwọn pẹyẹpẹyẹ látàrí wípé àwọn tiẹ̀ ti san owó èyí tí wọ́n ní kí àwọn san èyí tó jẹ́ bíi mílíọ̀nù 5 million naira. Lójú òpó ìròyìn Platform Times láti rí kà wípé Risikat Ọládòkun ìyẹn obìnrin oníṣòwò èyí tí wọ́n jí gbé náà, òun la gbọ́ wípé àwọn kan tí wọ́n gbé ìbọn dání lóríṣiríṣi ni wọ́n ṣàdédé wọ ilé rẹ̀ ní agbègbè Àwa Ìjẹ̀bú ìyẹn ní Ìjẹ̀bú North Local Government ní ọjọ́ 12 oṣù kẹta ọdún 2024 tá a wà yìí, tí wọ́n sì jí obìnrin náà gbé lẹ́yìn tó padà wọlé láti ibiṣẹ́. Gẹ́gẹ́ bí Matthew ìyẹn ọkọ obìnrin náà bó ṣe sọ, ó ní àwọn iléeṣẹ́ ọlọ́pàá níṣe ló dàbí ẹni wípé wọ́n tiẹ̀ ti gbàgbé ìyàwó òun sí ọ̀dọ̀ àwọn tó jí gbé náà, wípé wọn ò tiẹ̀ ṣe nǹkan kan láti ìgbà náà bó tilẹ̀ jẹ́ wípé òun ti san owó eléyìí tó lé ní mílíọ̀nù 5 ìyẹn 5 million. Nígbà tó ń bá àwọn ikọ̀ oníròyìn Platform Times sọ̀rọ̀ ibẹ̀ ń ló sọ olóhun tó tiẹ̀ tún wá ń bí òun nínú lásìkò yìí ni pé àwọn ajínigbé náà gbogbo nọ́mbà èyí tí àwọn fi jọ ń sọ̀rọ̀ ló jẹ́ wípé wọn ò kì í gbé mọ́, bóun pe ìmíì gan kò tiẹ̀
tiẹ̀ ní lọ wọn ò bá òun sọ̀rọ̀ mọ́ onífúndí èyí òun ò mọ̀ ipò tíyàwó òun tó wà lásìkò yìí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ sì rí nǹkan kan ṣe sí òun ní ọ̀gbẹ́ni náà ló ń pariwo lójú òpó ìròyìn Platform Times kọ́lọ́hún ọba òkè kó má mú wàhálà kó má mú bá wa. àmì àti àmì òun náà ló dífá fún ìròyìn tó wà lọ́wọ́ mi àdúrà táwọn máa gbà ní pé ká má toko ìrókò dóko ìrókò tó torí pé ohun tá à ń wá òun náà ohun tá a fẹ́ jẹ òun là ń wá ká má pàdé ohun tó máa jẹ wá. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti sọ pé ẹ wò ó irọ́ ńlá tó jìnnà sóòótọ́ ni pé àwọn sin òkú òṣèré ìyẹn John Paul Ondonwodo tó rì sínú omi Annam nípínlẹ̀ Rivers lọ́jọ́ ọjọ́rú ọ̀sẹ̀ tó kọjá lásìkò tó ń bọ̀ láti ibi tí wọ́n ti lọ ya eré sẹ́gbẹ̀ẹ́ odò wọn ní irọ́ ńlá tó jìnnà sóòótọ́ ni o. Alukoro àjọ ọlọ́pàá ìpínlẹ̀ náà ìyẹn Tochukwu Ikenga ṣàlàyé pé àwọn ò tí ì sin o bẹ́ẹ̀ sì làwọn ò tí ì hú òkú ẹ̀ torí pé òkú ẹ̀ ṣì wà nílé ìgbókùsí lásìkò tó ń sọ̀rọ̀ yìí. Ó ní àwọn ẹbí olóògbé tó kù tí wọ́n jọ rì sínú omi ti gbà kí wọ́n sin òkú àwọn èèyàn wọn sẹ́gbẹ̀ẹ́ omi bẹ́ẹ̀ sì ni ẹbí ọ̀kan nínú wọn ti hú òkú tiwọn o láti sin bó ṣe wù wọ́n nípínlẹ̀ wọn ṣùgbọ́n àwọn méjì ni wọ́n ti sin sẹ́gbẹ̀ẹ́ odò báyìí. Ó wà ní Junior Pope tẹ̀ ń wò yẹn àtẹ̀yàn kan ni wọ́n sì wà nílé ìgbókùsí àwọn sì ń dúró de ètò tí àwọn ẹbí wọn fẹ́ ṣe fún wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ti sọ wípé irọ́ ńlá ni o pé àwọn sin òkú Junior Pope sẹ́gbẹ̀ẹ́ odò. Ojú òpó ìròyìn Pen Potion ló kọ ìròyìn yìí lónìí àfikọ́lọ́hún kó ṣàánú wa o nǹkan kan o ẹni tó bá ń rí gàrí wà mú ìbànújẹ́ mọ níwọ̀n fún o ẹni tó tiẹ̀ ń ṣe bẹ̀ tí ò rẹ̀ já fi sórí ẹ̀ tó ṣe ń rí gàrí tó ń fi ń tẹ̀bà ìbànújẹ́ mọ níwọ̀n fún un àníkọ́lọ́hún má gbé ìṣòro èyí tó máa kọjá ẹ̀mí wa lé wa lọ́wọ́ gbogbo ẹ̀ ó sì ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni àní sin pẹ̀lú òkú ẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà yóò sì dáa táwọn èèyàn tí wọ́n wà lókè òkun pàápàá tí wọ́n máa rọ́ọ̀ṣì wálé wọ́n máa wá gba visa wá sí Nàìjíríà gbà yẹn a máa wá deny àwọn òyìnbó kan a máa deny wọn visa. ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé. o ò lè wá bí lásìkò yìí a máa deny àwọn náà báwọn náà bọ́n ṣe ń deny wọn visa àwọn náà máa wá deny wọn visa nígbà Nàìjíríà bá ti dáa àwọn òyìnbó India àwọn Portugal àwọn Americans wọ́n máa wá sórílẹ̀-èdè ní tí mo rí mo máa ń sọ. mo fọ́ o kọ́dé tì nílẹ̀ omi lọ ní mo fọ́ o ọkọ mi tì nídìí. so lẹ́yìn tó fi hàn pé táwọn èèyàn máa jà pamọ́ àjọ máa forí tì. èmi ò lówó tí mo fẹ́ fún ẹnikẹ́ni ń lè ní kéèyàn má jà pa ṣùgbọ́n ní tí mo mọ̀ ní wípé Nàìjíríà ó sì máa dáa kò sí ní pẹ́ mọ́. àmín. Olúfẹ́mi Omilani lórúkọ tèmi bàbá mi ní jẹ́ last born lẹ́lẹ́rìí àdùbí ojú pọ́n kókó má fọ́ ọkọ̀ Láìdé ojú pọ́n kókó dáná sunlé bàbá Àníkẹ́ èmi àdùbí ànímọ̀ bí èṣù Ọlárẹ̀wájú Ọlátúnjí Pope fóòkì ìjà ìmọ̀ ní Pope mo tún ti fún lórúkọ mi òkú iṣẹ́ àtàárọ̀ kọ́lọ́ kó ṣàánú fún wa. Olúwa tóbi lọ́ba Dáramọ́lá glamour lady ló kọ́ tèmi mi ní tọ́nú èdè tó ń tọ̀sán lórí afẹ́fẹ́ mu tàn fara wájú ẹ̀rìn ọ̀kẹ́dẹ̀rẹ̀ mu tàn fẹ́rẹ̀ ẹ̀yìn wọ́n rìnà tààrà ọmọ tó fẹ́ lẹ́rìn tí ò fagídí ṣe fashion òní á sàn wá láṣẹ aláwòrán. ìpàdé wa wọ